Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde, àfijú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfijú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá dùn ọ́ o, màá dùn ọ́ o, màá dùn ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Èyé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Èyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀ jọlẹ̀ lọ. Tí ẹ kọ́kọ́ wọlé náà. Ọ̀dà dìkọ̀ ẹ dákun ẹ bá ń gbóò mi. Bẹ́ẹ̀ bá fún lómi kẹ́ fún lómi. Ìfowó mi bá ń ṣe é mọ́ ẹ dákun. Má kọrin fún mi. Ó fẹ́ gbòòwò wá tí ẹ kọ́kọ́ wọlé náà. Wọlé ọmọ mi wọlé. Bí n bá wọlé kí lẹ ṣe fún mi. What are you now bọ̀ lọ? Kí lẹ ṣe fún mi. Ṣùkí bébí pépéré tí ẹ kọ́ gbégbá sílẹ̀ nù. Àbẹ̀dá Àdìgún yìí ní gbégbá mi ilẹ̀ bí ẹ ṣe máa ń ṣe nù. Ẹ má jẹ́ kí gbẹ́dọ̀gbẹ́dọ̀ gbowó àgbàdo lọ́wọ́ èmi yín lórí owó yìí o. Nítorí bí ẹ ṣe máa ń ṣe nù, tẹ́ ẹ máa gun àgbo mi, tẹ́ ẹ máa tún máa làgbo mi lára mi. Ẹ bá ń gbọ́ mi o, ń gbowó mi lọ, mi ti ní gbàgbó mi lẹ̀. Ẹ bá fẹ́ wàhálà ẹ dákun. Ṣe sùúrù. Ó mọ̀ pé tó bá mu ẹnẹsí tí ó bá ṣẹ̀sìn tó bá mu bàárọ̀ kò lè yarọ tí ọkọ̀ gbégbá lẹ́nu. Ṣé mi ń tẹnẹsí ni ẹ dákun? Tẹnẹsí ni mò ń tà, mágbo mò ń tà. Ẹ má bá ń sọ yẹn Ọ̀bàdà Àdìgún fífi láì fi yín. Ẹ ò mọ̀ pé ọmọ máa kú ọmọ máa yìí wọ́n á ti ọkọ̀ kí ìyẹ́ ìpè wọ ọmọ náà gbégbá lẹ̀. Sìkí bébí pépéré ń pè o, pépéré ń pè. Ó tún ti gbégbá lẹ̀ wá bá mi. Bí n bá wá gbégbá mi lẹ̀ nǹkan ṣe rò pé ẹ̀ tún mú wọlé níbẹ̀ ṣe mọ́ ń ṣe. O ṣé ọmọ mi. Ṣé màá dọ́gbò mi wò lára mi? Ó mọ̀ kan. Ìpọ̀gà yín sí yín. Wọ́n ti tún ṣe pin iṣẹ́ tí a ti tẹ́lẹ̀ wọ́n lọ gbowó ní ilé. Ìṣe tí màá ti fún ẹ. Mi ní wọlé bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ òun ló ká wá. Àlọ́ o. Ọ̀bàdà Àdìgún ẹ fi mí lẹ̀. Ọlọ́run mi, ìwọ ni má sìn títí ayé mi. Ìzọ́ni. Ẹni tó láyé ìbà, olúbíkì ìbà, wàá máa lọ́rẹ́, wàá máa bọ̀rẹ́, wàá máa tà. Ìyá wíláyé, ìyàgbọ́n máa jà. Ayé rẹ̀ mọ̀ lọ́gà nù. Màámi owó mi mo wá gbà lọ́wọ́ Ọ̀bàdà Àdìgún Àdìgún. ayé rẹ̀ mọ̀ òórùn. Àdìgún ayé rẹ̀ mọ̀ ojúkọ bí mọ̀ bá ọ, tẹ̀lẹ́ mọ̀ ta. Orí olóyè olóbìbú ẹ̀rọ mi ni wọ́n mú kà. Ìlú mi mo wá gbà lọ́wọ́ Ọ̀bàdà Àdìgún. Ọba àkọ́gbọ̀nà kórè ọkọ̀ kọ̀gbọ̀nà kórè ọkọ̀. Wàá máa tà lágbára Ọlọ́run. Ayé rẹ̀ wú Àdìgún. Níbi kan náà aṣọ. Ṣé bọ́ ọlọ́gbọ́n lọ lọ́dẹ ọ̀rá rẹ̀ lẹ́yìn ṣọ́? Kọ́ ọlọ́dẹ kọ́ bá ti rí wá wọlé kọ́ bá dago 12 ọ̀lẹ́ ayá sùn kẹ̀sí ìdago 12 a ti mọ̀ ògógóró yóò ṣe mọ̀ ògógóró kan mú kọ́ wà á kọ́kọ́ lọ́lá. Olúbíkì ìbà. Sọ ìbí ti pa ọ́. Olóyè olóbìbú jọ lèmi bẹ́rẹ̀. Àkíkọ̀ ẹ̀ fẹ̀yàwó mọ́rin pé èmi láàrin fọ́ṣá. Èmi ní mọ́rin dán ní kẹ̀kọ́jọ́ ayé rẹ̀ ti àrùn. Ayé rẹ̀ àrùn. Àkíkọ̀. Èyé Akin, Èyé Akin, Èyé Akin, Èyé Akin, ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Ìyá àbí kí ló fi ẹ̀? Torí pé ibi tí kò ní kí gbégbé tèmi máa gbé, ibẹ̀ ló máa gbé o. Sórí oyún yìí, ọmọ ẹ̀ ló ní, ọmọ Akin, ó gbọ́ àbọ̀ dáhùn. Bó dẹ̀ ṣe wà yìí, òun ni máa bí fún, yìí ò ní bí lọ.
èyí ọlọ́mọ ọ̀tí mọ̀ oyún kì í bomi bómú bá ní ìsó ló mú ìsó ní kíni oyún kì í bomi bómú bá ní ní kíni ìsó ló mú ìsó ọ̀gbẹ́ni irọ́ ló pa oyún kì í bomi bómú bá ní ìsó ló mú ìsó àníwọ̀ ló pàṣẹ débi wí sí ọ. báwo kàkà kéku tèmi má jẹsẹsẹ á fi ṣàwàdànù ní ìbọn báwo. ṣòro nù kàkà kó o láyọ̀ kó a sọ láyọ̀ tó ó tún ra ẹ̀. ọ̀nì kàkà lọ ìwà mídà dìde kì bá dìde mọ́ bẹ́ẹ̀ máa pa ọ́. o lè fi kọ́kọ́ ṣe bí mo ṣe wà yìí bí mo ṣe rú yìí màá sọ láyọ̀ ìbọn àti ta ni. ó lè fi láyọ̀ màá bí láyọ̀ fẹ́ ìyá kí màá bí láyọ̀ ìyá kí màá fẹ́ ìyá kí ìwọ ni màá fẹ́ fẹ́. èké ayọ̀ kan. Adúlé ayọ̀ mi nù ayọ̀ mi láyọ̀. Adúlé ayé mi o àgbà kí n ti fàdùn mí lórí. Ayé mi o olójú o. Báwo ni mo ṣe fẹ́ mọ̀ bẹ́ẹ̀? Ẹ ṣáà ẹran kan bá rìn bímọ. bọ́bájú àwọn fèkìtì láàrin Èmi ló ké sí. every stress tó mú mi ò lọ́wọ́. owó yẹn gangan ni mo béèrè. Adé fún mi ní ìgbésẹ̀ tí ọkọ lọ sanwó fún àwọn ọmọ ìyẹn ló jẹ́ lókun. Kí ni fi ṣe kan? Ọmọ mi. Nẹ́tíwọ́ọ̀kì náà là mọ́ ṣé báwọn ni wọ́n sọ pé àwọn fẹ́ fẹ́ bọ̀dà kí òun náà ni mò ń try. Ọlọ́mọ mẹ́ta ìyàwó àwọn nìyẹn mo ń yọ sí mọ́mì lójú ẹ̀. Kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì tó ń delay all the time tó ń delay? Báyìí o. Kí ló ṣe nẹ́tíwọ́ọ̀kì tó ń ṣòṣì báyìí? Bàbá o, bàbá báyìí. Ènìyàn ń yí. Yéyá kí. A ní ẹ̀yẹ. Ṣé wàá pa wà? Ṣáàlà ní ṣe. Ẹ pẹ̀lẹ́ bà. Yókù. Màmá. Mọ́mì. Mo ń try láti ṣe. Àná mi. Yókù. Àná. Ṣé wọ́n. Ṣé ìwọ ló ń pè lánàá náà? Ẹ wo bàbá. Bàbá o, báyìí ẹ gbọ́, ṣé kì í ṣe pé ọ̀rọ̀ mi ni ọmọbìnrin mú àsọdọ̀rin? Wọ́n ní kó bá sọ ọ̀rọ̀ mi ló mú àsọdọ̀rin, kó bá bẹ̀ mí títí mi nígbà o. Ọ̀rọ̀ ibi tí bá wo girlfriend mi ni. Girlfriend yín ni. Ẹ gbọ́, ẹ tajà débẹ̀. Adé o mọ̀ pé fún àwọn pípì ilẹ̀ yìí tó jẹ mí lógójì owó fún àwọn ọmọ ni. Bọ̀ ó rí pé òun náà ni mò ń ṣe nẹ́tíwọ̀kì ṣé nígbà tẹ́jọ́ wà ń pa ọjà rí pé nẹ́tíwọ̀kì ò dáa. Kábíyèsí Olódùmarè o, ọba àwọn ọba tó dáhùn gbogbo, ó mà ṣe. Owó sùkúù lẹ́fẹ̀ẹ́ san. Ṣẹ́yìn ni wọ́n bímọ mẹ́ta fún. Ọlọ́run ti bá yín parí ìjà yín. No, èmi kọ́ but girlfriend mi ni so nǹkan tó bá já àwọn ẹrù ẹ̀ náà máa bá gbé. Ẹ ti wá rí i pé ẹgbẹ́ ẹ̀yẹ báyìí lẹ́yẹ ń wọ́tọ̀. Ṣàtìrí pèmí àti yín àti wọn ojú gbẹ́ni kékeré. Ó gbà láyà bá ṣe yà á. Mi ò gbọ́ gbogbo àwọn. Ilé mọ́ gbọ́ o. 52 ni mọ́mì. 50 làwọn. Ok. Bẹ́ẹ̀ ṣe wà yìí sí náà ẹ wo orí mi. Ṣé mọ̀ pé gbogbo kinní tó wà ní ìrùgbọ́n yín báyìí ló wà lórí mi? Ok. Ẹ wo ìwú ni o kò kí ń ṣe àlejò olùbọ́. máa rán èyí jẹ ẹ̀ka ẹ̀ tí sàn kankan Ṣé náà. ó ti yé yín? Ṣé irọ́ ọmọbìnrin kì í wí? Ó dàbí pé kí mi kúkú kí mi sọ́jú abẹ́lé kó. Ok. Kí ìwí sí òkè tú kí kán ló lè yan ọmọ mi o. Ọmọ yín. Ọmọ mi Akínì, ṣé àmọ́ ọmọ mi Akín? Akin that fine boy. Ayé rẹ̀ àdàrú Yeah. ní àsọmọnù. Ṣé ìwí fine boy? Kíkan ríró pé èyí olúdìmọ̀ mọ̀mọ́ alámọ̀mọ́ kẹ́ẹ̀tẹ̀ lọ́mọ mi aléwu fẹ́ yá fẹ́ mọ̀ mi. Yes. Màá ṣe ìjẹ̀bẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ náà ó rẹ̀ kó sọ̀rọ̀. Bẹ́ẹ̀ mo ń gbọ́ yín jàre. Ọmọ ọ̀tẹ̀lẹ̀ ọmọ mi aléwu àṣọyà ọmọ mi. Ohun tuntun ti lóyún fún ìjàre ìwú sí ogun aṣẹ́nu inú rẹ̀. Oṣù ayé aṣẹ́nu inú rẹ̀. No. Yèyá kẹ ẹjọ fún ẹ fún 1 minute kí n fi ìwọ ṣé tó tọ́lọ́rọ̀ tó sọ yẹn. Adé Ìwọ ń tẹ̀lé Akin. Yeah, Nigeria police. Yeah, one woman is under arrest here. Àṣírí ti tú wọ́n ti padà wọ́n ti fi mọ́mí ṣẹ́ sí. Má dẹ̀ wúmọ̀ yẹn lò. Ó ti dáa.
ó ti dáa ẹ wọ́n ti sọ náà pé owó lobìnrin mọ̀ so pẹ̀lú gbogbo bóyá ń finú wọn fún bóyá ń bẹ́ẹ̀ lò. So you're not saying 500,000. No wonder náà wọn parọ́ mẹ́ wọn parọ́ mẹ́ ọ̀rọ̀ ẹ tí mo gbọ́ pé òun tẹ̀lé chairman wọn parọ́ mẹ́ ariwo tí máa tún gbẹ́ ní sórí tí máa ń láì gbẹ́ ní ìyá bí ọ̀rì just call me 500,000 or 600,000. àti ọmọ ìwọ ló máa padà fẹ́. bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde ó ṣọ́ wọn lówùúrọ̀ ṣọ́ wọn lọ́sàn ṣọ́ wọn láṣálẹ́ òun yìí Akin fine fancies wọ́n ti jọ lẹ́kọ̀ọ́. ní irú èyí rí ọmọ ẹ̀kọ́ kan ṣiṣẹ́ kẹ́ni wàhálà pọ̀ Àdìgún. Mọ́mí. Mọ́mí ẹ káàrọ̀. Káàrọ̀ Àdìgún. Ṣàlàfíà ni. Ṣojíláyọ̀. Àdìgún. Kàbúlé plumber ni. Plumber. Òkè ń bẹ̀rẹ̀ lọ́dọ̀. Ìmọ̀ bá ti flush bẹ́ẹ̀ kété lẹ̀ lórí kún fún mi. Kọ́ nìyàn rìn á flush kíkété omi àtìgbẹ́kẹ́ àdá sílẹ̀. Ṣé òun lórí ìdìmú sí? Òun ló ti ń ní ọ lára. Òkè nígbà kan bá ní ìwọ kò méjì gbọ́ lára èmi kì í mọ mójú rí kí n kọ́ fẹ́ kí mi ṣe. Ẹ ṣe ẹ̀hún ìgbẹ́ ẹ̀ ṣe olómi ni àbí oníwò? Àtọ́mi àtìgbẹ́ni. Ó kù bí ẹ̀ka tó mọ́ mi. Ọdẹ gbé ọ̀nìyàn gbé ohun ṣé kí n mú ṣe ṣẹ̀ṣẹ̀ ní ọba yaba èyí Akíndé o èyí Akíndé o èyí Akínà ló wàhálà o ṣé èmi ni mo ṣe wàhálà bí mo ṣe wàhálà. Ẹ ṣu ní wàhálà yín ogídí ni ẹ ṣu ní wàhálà. Bàbá kan ló nínú ọkàn rẹ bó ṣe é wù nínú etí rẹ wéèyàn burúkú mẹ gbọ́ nínú etí mi wàhálà ayé rẹ ni. Ṣèbówó mu lé plumber o. Nílé plumber. Ara mi mọ̀ bẹ̀rù. Irú ẹ̀dá wo la ké báyìí lò irú ọ̀nìyàn kan ṣáá ọmọlé plumber irú wèrè wọlé ṣọ́ọ̀nì náà báwo la ṣe wí sínú pọ́ọ̀mù lé plumber ṣùn wọn lákínrán sí mi àbọ̀ lórí burúkú lọ́ọ̀yà ni. Mi máa bínú ìgbàgbé ló ṣe mí mo mọlé ẹ̀. Ọmọlé rẹ̀ mo mọlé ẹ̀. èṣùlé rẹ̀ nìkan o ṣé èṣùlé rẹ̀ nìkan ṣọ́ àdàmọ̀ ṣọ́ mọ́. Mo dààmú tí n bá rí i wà ní mo bá plumber mi dààmú mo bá jẹ. ọ̀nà ya kan mú mi dọ́dọ̀ rẹ̀ bàbá mú mi dọ́dọ̀ rẹ̀ àjẹpáyé rẹ̀ ká. Ó ṣe ọ́ yá Àdìgún ó ṣe ọ́ kò í kùn bí àjẹ́ ó ṣe kò í kùn bí àjẹ́. Lọ́sọ̀ sí bàbá ó yá. kó o lè mọ̀ pé mo jù ọ́ lọ àti Ṣúkúrà bá mi fún ní jẹ̀dí ọdẹ 500 láti fún bàbá kò fóòsì lẹ́ran 500. Pọfẹ́sọ̀ mo ti kìlọ̀ fún yín o mo sọ fún yín pé kí ẹ máa pè mí láti Ṣúkúrà kí ẹ máa fi sí Ṣúkúrà sí yẹn ṣe kókó sínú ayé mi gan-an ẹ máa fi sí. sísí Ṣúkúrà ok bá mi fún wọn. bẹ́tà. o ṣé o pòfẹ́sọ̀ o ṣé o ọlọ́run ló tì í lélẹ̀ tẹ̀ fi jìyà tí ó jẹ. Pòfẹ́sọ̀ ìwò ibi iṣẹ́ lẹ́nu tẹ́lifọ́ fún bàbá kò sóṣì ọjọ́ ẹ máa fi jìyà ń bì ní. Bàbá kò sóṣì ẹ máa fi jìyà. mo wá ìtẹran nígbà níta fún wọn. Ó yá kò sóṣì bàbá ọ̀tá o. Kàrọ́ ni onínú rán. Bàbá kò bọ́ṣì. Ara òṣì wà. Ẹni àpọ́nlé ẹ̀ àwọn náà tó rèé. Ẹni àpọ́nlé àtẹni yìí. Wọ́n á pàdé ara wọn. Lọ́sí bàbá. Ejò àṣọyìn. Ìrètí. Ó ẹni. Ẹ bẹ̀ ṣe wé yeyele yìí. Eyeye ni. Ìgbà. Onígbèsè. ẹ bá mi pè é sọ́sì bàbá báwo mi díẹ̀ ó ti tó ó yà ní dé Jésù ẹ bá ń gbé ṣáà yẹn kò sọ́sì bàbá. ìjọ̀gbọ̀n dé wàhálà dé o rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ ni. Kò fọmọ ṣeré rárá. Èyí Akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Kó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kó ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyí Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́. Ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó.
tó ń bùgá onílé tó ń bùgá àlejò Rótìtì. tó ń bùgá onílé. bá mi ṣe tọ́jú Akin dáadáa fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lódò tí gbogbo ọmọge yan ọṣẹ. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kété po ni mo kí o. Ọ́ tèdògbà. Igi ire ni àmútìyẹ̀kùnrin.